ọmọ kóòtù òjòlè jákèjádò àgbáláyé mo kí wa wípé a kú dédé àsìkò yìí mo dẹ̀ kí wa káàbọ̀ sórí ètò wa ni ètò yín ni ẹ gbà yẹ̀wò ẹ bá wa dá sí ẹ̀yin ènìyàn mi ohun tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò wa tòní àbí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tá a fẹ́ sọ nípa rẹ̀ àbí tí àwọn fídíò tí mo fẹ́ fún yín yìí tó fẹ́ sọ nípa rẹ̀ ohun tó kọ mí lóminú púpọ̀ ni ìṣẹ̀lẹ̀ tí mo rí tó fẹ́ máa yọ mí lójú mi ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Aláàfin Ọ̀yọ́ tuntun ń gbé pẹ́rẹ́gí ogun kaná Aláàfin Ọ̀yọ́ tuntun ń koná mọ́ ogun mìíràn pẹ̀lú ọ̀nìrìṣà látàrí àwọn awuyewuye tó ń lọ kí láwuyewuye náà tẹ́ bá rántí ọ̀nìrìṣà fi olóyè Sànúsí nílùú Ìbàdàn ó fi jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà ńgbà tí bàbá wọn ọ̀dùnkú kan wò ó dáadáa bàbá jáde wípé kán lọ withdraw oyè yẹn pé òun Aláàfin Ọ̀yọ́ ló lẹ́tọ̀ọ́ láti máa fi èèyàn jẹ oyè ní ilẹ̀ Yorùbá bẹ̀tí ńgbà tó wá yá tí wọ́n wá sọ̀rọ̀ sí létí pé kì máa ń ṣe ọ̀kan lọ́mọ Yorùbá ló jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà ló jẹ ó dàbí pé gbogbo agbára tí Aláàfin Ọ̀yọ́ fẹ́ lò ńgbà náà bàbá withdraw ẹ̀ kò tún pẹ́pẹ́ ọ̀nìrìṣà tún dìde ó tún wo Ìyárẹ̀mí Tinubu káti ẹ̀ gbà pé lọ́kàn tiwa kìí ṣe nǹkan tó kàn nìyẹn lórí ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrì bàbá ọ̀nìrìṣà tún wo ìyá Tinubu ìyẹn Olúrẹ̀mí ìyàwó ààrẹ Nàìjíríà ó tún fi jẹ oyè aṣíwájú ilẹ̀ Oòduà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rò pé tó bá yẹ pé ayé tẹ́lẹ̀ ni àbí tí wọ́n ti la ọ̀rọ̀ yẹn yéra wọn pé Ọ̀yọ́ ló jẹ̀bi Ọ̀yọ́ ló ní Yorùbá o ṣùgbọ́n tí ọ̀nìrìṣà bá fi èèyàn jẹ oyè Yorùbá ló tó lè lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí bàbá tún máa wò ó bàbá tún dìde the same family yẹn Aláàfin Ọ̀yọ́ tó lọ ọbẹ̀ oníṣẹ́ yìí o ìwọ máa bọ̀ máa gbórí ẹ̀ bọ̀ ìwọ náà orí tiẹ̀ náà ti ó ṣe é dádé sí máa bọ̀ jábá ẹ já fún ẹ ládé kí ìwọ náà tún jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ṣètìrí pé Aláàfin Ọ̀yọ́ mọ̀ọ́mọ̀ ń gbé omi ìjà kaná ni ibi tẹ́bi ti jòkó tí mo ti rò nìyẹn o káti ẹ̀ gbà pé gẹ́gbóye sọ náà lẹ́ẹ̀kan wípé àfẹ̀yàn jẹ oyè aṣíwájú ilẹ̀ Oòduà ṣé ìyẹn ló kàn lọ́rọ̀ wa báyìí ẹ̀yin èèyàn mi ibi tí ọ̀rọ̀ yìí ti gbà kọ mí lóminú nìyẹn o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìlú mi ìtútù tú o tí ìlú mi ìtútù di ahoro o ìlú mi ìtútù di ahoro o bí àná òde yìí ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o. Una see am like this. See, no one. All of us don't pack comot for village. See, you see all this door. Everywhere don't close. See, you see. So we don't tire though. We don't know what you gonna do. All these bandits, they don't fire our village. See, everywhere. See. All people don't pack on us. We don't know what you want to do again. See, just was now on Sunday, 14th of December. They enter our village. See everywhere. See, people don't pack on to. They don't carry people go inside bus. Like almost close to 40 people. They don't pack them go. So we don't know where want to go. We not help us. See our village. See our village. Now only far see. Now only far you can see. See
Everybody don't go. See all this place. So, we don't tired though. See everywhere. No people again though. Everybody don't park on months. See. Everywhere is locked. So, when I help us, they don't scatter our village. They don't scatter our village. We don't know what we don't know what you want to do again. No. See everywhere. See how they break all those windows. See. Video yẹn ni ẹsẹ̀ wùtọ́ yẹn. Mo wá rí pé kí ni Aláàfin Ọ̀yọ́ fẹ́ fi orí àpèrè wọn yìí ṣe gan-an? Ṣé fún ìlọsíwájú wa ni àbí ìfàsẹ́yìn wa? Okay, bàbá fẹ́ joyè. Ṣé ó tún di dandan pé inú fámìlì tí Ọọ̀ni rìṣà ti lọ mú ọmọ tó ti lọ mú òye wá pé okay o ìyá máa bọ̀ jádádé ilẹ̀ Oòduà fún ẹ? The same family yẹn ni bàbá kejì náà tún lọ ìyẹn Aláàfin Ọ̀yọ́ máa bọ̀ ọmọ jádádé ilẹ̀ Oòduà fún ẹ, ilẹ̀ Yorùbá fún ẹ. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ pín wa rèé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Kóòtù Òjìire? Ẹ̀yin ọba aládé mi ò tí ì lọ́rọ̀ púpọ̀ láti bá yín sọ. Ẹ̀yin èèyàn mi ṣe rí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, èmi náà ti tẹkọ̀ létí. Mo ti lọ bá ìkan lára àwọn olóyè náà ní kápẹ́ ní ilẹ̀ Oòduà. Bàbá yìí súnmọ́ ọba Ọ̀jájá. Mo ti lọ bá wọn pé a ní ìbéèrè láti béèrè lọ́wọ́ wọn. Bàbá yìí dẹ̀ sọ pé kò sí problem pé òun fún mi ní ọ̀la òun máa wá sórí program lọ́la. Ẹ̀yin ọmọ Oòduà máa fẹ́ kẹ́ ẹ ṣùbọ̀ mí lọ́la yẹn. Tó bá ní àwọn ìbéèrè tẹ́yin náà fẹ́ béèrè màá fẹ́ kẹ́ ẹ pè wọlé torí èmi believe pé program yẹn tá bá ti ń ṣe lọ́wọ́ kò sí ni yóò dé ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni rìṣà nítorí pé bàbá yìí súnmọ́ wọn dáadáa. So màá fẹ́ kí ẹ̀yin ọmọ Oòduà kẹ́ ẹ pẹ̀lú mi lọ́la. Màá fi àsìkò yẹn lẹ̀ bóyá lórí ẹgbà yìí ẹ̀wò ti tàárọ̀ la màá fi tètè fi lẹ̀ time tí bàbá yìí máa fún mi láti ṣètò náà. Ẹ̀yin èèyàn mi gbogbo nǹkan wọ̀nyí kọ wá lóminú. Insecurity bẹ́ẹ̀nbẹ́ẹ̀ forest guard àti ìmọ̀bí tó bá yẹn dé. Ẹni tó fẹ́ lead the forest guard àti ìmọ̀ pàtó. Táwa ìtẹ̀ ṣe sọ pé kó gbé fún bàbá olóyè ọmọ Adéyẹmọ torí òun nìkan lẹni tó lè ṣe tí ò ní gbàbẹ̀ tẹ́lẹ̀. Tí ó dẹ̀ fi ọkàn inú kan kọ̀ọ̀kan ṣe. Àti ìmọ̀bí tó bá yẹn dé. Ìlú dáhóró lánàá òde yìí. Tó sì ní í ṣe wípé àwọn agbésùmọ̀mí yìí sì ń ṣiṣẹ́ wọn lọ wọn ò dáwọ́ dúró. Bẹ̀tí lọ́dọ̀ ti wá àwọn ọba wá sọ di fàájì, wọ́n sọ di pàtí, wọ́n sọ di lẹ́nu nínú bandit náà ni bàbá wa Ọọ̀ni rìṣà ti lọ ń ṣí mọ́ ẹ wo gbogbo nǹkan wọ̀nyẹn mo mọ̀ pé àwọn ọba fi ń gbádùn bẹ̀tí mi believe ó dàbí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tán ní wọ́n làwọn governors lọ ṣe mítì kan lọ́ṣun pé gbogbo wọn dá nǹkó wọn wọ abáyá Èkó dẹ̀ ní báyọ̀ ṣúná ti lọ ṣe ó ti ẹ̀ bí mi inú mi ò ti ẹ̀ ẹ wò gbogbo kan ẹ ti ẹ̀ fọ́ ọ̀tá mi lórí tí gbogbo wọn tún wọ àǹkó tí wọ́n tún nínú ẹ̀jẹ̀ tó ń ṣàn nílẹ̀ Kóòtù Òjìire nínú ẹ̀jẹ̀ tó ń ṣàn nílẹ̀ Kóòtù Òjìire làwọn gáìsì wọ̀nyí tuntun káṣọ sọ́rùn tó ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà nìkan tó tún ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọba yìí tí wọ́n sọ pé ọba aládé olórí ọba ilẹ̀ Kóòtù Òjìire ni wọ́n. Ẹ wo bó ṣe pín wa yẹlẹyẹlẹ, ẹ wo bó ṣe divide ilẹ̀ Kóòtù Òjìire. Olúwo wà ńbẹ̀ tó ń ṣe tiẹ̀ o, Olúwo wà ńbẹ̀ tó ń ṣe tiẹ̀ tó fẹ́ fi ṣàrẹ tó fẹ́ gba àbọ̀dé ṣàríà wọlé sí gbogbo ilẹ̀ Yorùbá o, tó fẹ́ kó gbogbo ọba aládé yòókù tó fẹ́ kó máa ṣe bí ti tòun o, tó fẹ́ kó máa gba gbogbo àwọn Fúlàní sọ́dọ̀ o. Ìgbà tí Fúlàní wọ̀lú ẹ̀ ń sìn kíákíá ó pè wọ́n ìpayà mú pé ká má ṣe rí Fúlàní kankan tó máa gbàbọ̀dé fóun. Kí ló dé kí la ṣe fún yín? Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń dá wàhálà ilẹ̀ gbogbo yín lẹ láwọn tó yẹ pé tí wàhálà bá dé wọ́n á tètè ṣùgbọ́ yín kò tiẹ̀ ní dọ́dọ̀ yín gan tẹ́ fi máa escape. What of àwọn èèyàn tí ò ní kò sọ́lọ́dẹ kò sí elétò ààbò kò sí nǹkan kan
ẹ̀dẹ̀ tó ń ṣe wá bí eléyìí Aláàfin Ọ̀yọ́ tó ń gbómi ìjà mí Kano again gbogbo àtún burst out ń sìn ariwo àtún máa lọ lórí ayélujára ariwo àtún gba orí ayélujára kan bandit adẹ̀ tó máa ṣiṣẹ́ wọn lọ ẹ wo nǹkan tó fi bò wá lójú ṣiṣẹ́ ẹ̀yin ọba iṣẹ́ yín ẹ̀yin dóònù èmi mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń pa wá o èmi believe pé ẹ̀yin lẹ̀ ń pa wá ẹ wo mi tí kò tí tásìkò ọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ tí tó ẹ̀yin yan mi ẹja dúró de program ọ̀la kí Olódùmarè kó jẹ́ kí bàbá yìí wá ẹ̀yin olólùfẹ́ mi ẹ farabalẹ̀ ẹja jọ wo fídíò tí mo fẹ́ fún yín yìí kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń bẹnu ẹ̀ bóyá ẹ̀yin náà tún lè rí tiyín sọ ẹ tún lè rí ọ̀rọ̀ tó wà nù tiyín náà ẹ bá mi fi sábẹ́ comment section kó tó di ọ̀la tá a ṣe program yìí ẹ bá mi fi sábẹ́ comment section yìí olólùfẹ́ mi kí ló ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Òjìrè kí la ṣe gan-an tá a fi dìsá gbogbo eléyìí ìgbà tí bàbá wa Adéyẹmí tó lọ lọ́jọ́ sí ìyàwó ni bàbá kó jọ lọ rán ìyàwó ń lọ bí rẹ́rẹ́ gbogbo ìgbà táwọn agbésùmọ̀mí ń pa wá tí wọ́n yìnbọn tí wọ́n lé olóyè ọmọ Adéyẹmọ kiri bàbá yóò sọ tó kò sọ̀rọ̀ ẹyọ kan báyìí ibẹ̀ láti rí bàbá tí bàbá ń jó pẹ̀lú obìnrin tí bàbá ń jó tó ní gbogbo ìgbà tó ń pa wá yẹn ni bàbá ń jó pẹ̀lú obìnrin tó ń ṣe fàájì tí wọ́n ń ṣàríyá lọ wọn ti ẹ̀ wo bí ìgbà tó pé èèyàn kò kú o àbí èèyàn kò kú o kò tiẹ̀ kan wọn. kí la ṣe gan ẹ̀yin olólùfẹ́ mi kí la ṣe ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè kí la ṣe ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ ẹ má tiẹ̀ jẹ́ ká tí sọ̀rọ̀ jù ẹ farabalẹ̀ ẹ jẹ́ àjọ wo fídíò yìí. ó ṣẹlẹ̀ o Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé mọ̀ ti fẹ́ fi Ṣèyí Tinubu jẹ oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá lẹ́yìn ọ̀sẹ̀ kan tí Ọọ̀ni Ifẹ̀ tó fi sínú ọ̀kan lọ́mọ jẹrú oyè fẹ́ oyè bẹ́ẹ̀ lóyè bá di méjì lẹ́rù bá ń bà kan. mo ní ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti ọ̀rọ̀ Ọọ̀ni Ifẹ̀ mo ní ìjà ọba àgbà méjì ni tó jẹ́ pé ọjọ́ tí ó parí ẹnìkan ò mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé yóò dópin jọ́ kan ẹ má gbàgbé pé kò tí ì ju bí ọ̀sẹ̀ méjì lọ báyìí ni wọ́n ṣe ìwúyè Dọ̀tun Sànúsí tí gbogbo èèyàn mọ̀ sí Ìlàjì pé ọ̀kan lọ́mọ Oòduà. ṣùgbọ́n nu fọ́nrán tí mo rí èmi ò mọ̀ bóyá ó fún Aláàfin Ọ̀yọ́ ní invitation gbogbo orí adé lọ àwọn òjìgbà ìlẹ̀kẹ̀ lọ ṣùgbọ́n ìrìn Aláàfin ẹjá pa ilé ìnìtì mo rí fọ́nrán kan ní social media pé Aláàfin fẹ́ fi Ṣèyí Tinubu jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ sí ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ju ọ̀kan lọ́mọ Oòduà lọ ni èmi ṣe bí ìran kan náà gbogbo ẹ̀ èèwọ̀ òrìṣà sí ni ṣe bí wọ́n sọ pé ọba yìí pé méjì láàfin ni Ṣèyí Tinubu Àkàndá ọmọ Àkàndá Ìlàjì Àkàndá gan lòun náà Ọọ̀ni Ifẹ̀ tó fi Ìlàjì jẹ ọ̀kan lọ́mọ Oòduà akọni ní nílẹ̀ Yorùbá ọba tó sì nítàn ni Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọ̀rẹ́ ajílẹ̀ pàtàkì tí ń bẹ lájùlé ọ̀run òun náà sọ pé èmi ò tí confam dáadáa ṣùgbọ́n ohun tá a rí yìí ó fẹ́ jọ pé bẹ́ẹ̀ ni o wípé Ṣèyí Tinubu wọ́n fẹ́ fi jẹ ọ̀kan lọ́mọ ọ̀fìlẹ̀ Yorùbá ní ìlú Ọ̀yọ́ ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré
èmi ṣe bí orí tí ó dádé láti inú agèrèdè ní ti wá ni ohun tí ó lo mọ́sáàjìn aṣọ ọba tí ń taná yíndínyíndín nígbà tó bá di pé afẹ́lẹ́ ìjòyè lónìí ọba kan náà tún fìyàn joyè lọ́la ẹ̀yin orí adé ilẹ̀ Yorùbá kílẹ̀ ń wò èmi ṣe bí bàbá fẹnìkan joyè oyè bóyá pé tòdúà ní àbí tí ó kọ ọ̀kan ló pa wá pọ̀ á wàá jọ ṣe ọ̀rí kínífín àti lámèyí tọ́ ẹ mọ́jọ́ dàbí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti ọba Ọọ̀ni òrìṣà tó kú tó jẹ́ pé kálukú wọn ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kíní yìí tó pín ẹ̀yin ọba méjèèjì tá a sọ pé Ọọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ ọ̀làjú nìyí gbogbo yín lẹ gbé outside lẹ gbé lóyìnbó ẹ̀ ń jayé bí ọmọba láì tó tún di pé kọ́dà kálukú tún padà di àpésìn èmi ṣe bí wọ́n bá ń pè ọ̀làjú ni pé ká fi kùn lukùn ká fi báírò ká fi kọ nǹkan síra wọn ẹ mọ̀jà fi ọlá ká fi dá ìran Yorùbá padà sẹ́yìn ẹ mọ̀ gbà pé ọ̀nìrìṣà ó ní fáǹsì nínú àwọn ọba Haúsá nínú àwọn emir yìí lẹ́nu gbà t'Aláàfin Ọ̀yọ́ dé òun náà mọ̀ ti build the relationship láàrin wọn àwọn Yíbò sọ pé ó gbọ́dọ̀ gbà ìwọ ló pàṣẹ àwọn kan náà sọ bẹ́ẹ̀ fún Ọọ̀ni Ifẹ̀ pé ó ti gbàgbé pé orí ìròyìn nílẹ̀ Yorùbá ni ó gbọ́dọ̀ gbà ìjẹ́ kí làwọn nǹkan tó rí bẹ́ẹ̀ láyé Aláàfin Ọ̀yọ́ tàná àti pé kí ni nǹkan tó rí bẹ́ẹ̀ láyé ọ̀nìrìṣà tàná ojú wo ni wọ́n fi wo ọ̀rọ̀ yìí ọ̀nìrìṣà ti fẹ́ nìkan jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà Aláàfin Ọ̀yọ́ náà fẹ́ fi ẹnìkan jẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá èyí tí ó wá yé mi ni pé ṣé kí Ṣèyí Tinubu gbọ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá yìí lọ́wọ́ Aláàfin ni àbí kí Ṣèyí Tinubu ọmọ gbà á àwọn kan ní bí wọ́n ṣe ń ṣe yìí yóò dálẹ̀ Yorùbá padà sẹ́yìn ṣé bí ọ̀nìrìṣà ṣẹ̀ṣẹ̀ fi Dọ̀tun Sànúsí Ìlàjì jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà ni àwọn kan ní kí ní jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà ṣé bí Aláàfin nìkan ni wọ́n nílé ẹjọ́ sọ pé kọ́mọ fìyàn joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ó ju ọ̀kan lọ́mọ Oòduà lọ ṣùgbọ́n nǹkan tẹ́mi ń rí sí ni pé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ó bọ̀ egun àlárẹ̀ ẹ̀yin lọ́balọ́ba ẹ mọ̀ sọ̀rọ̀ àsúnpìyè. Aláàfin Ṣolú ẹni tó láàfin kì í wọ́n lè yan ní àfin wọn dáko olúkọ yorùbá tẹ̀lé Aláàfin Ṣolú tẹ bá láwọn tí wọ́n Aláàfin Ṣolú tẹ bá sọ pé olúkọ ẹ̀ tó nǹkan kan náà Aláàfin Ṣolú mọ́ ní ìran létí bàbá o Aláàfin Ṣolú mọ́ ní gbé débẹ̀ ni tẹ máa ń dáko Aláàfin lọ sọ pé Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó ní ààfin kò sí dé mí ìtẹ́lẹ̀ pípẹ́ àfin láì tẹ́ bá lọ kọ́lẹ̀ nínú ìdánwò èèyàn gbàdo odò yóò tóbi tó kénékété omi Aláàfin ilẹ̀ Yorùbá ló jẹ́ pé oyè tá Aláàfin bá ti yàn ó ṣe kí ni ó kárí ilé kárí oko kárí gbogbo ilẹ̀ Yorùbá tí èèyàn kan bá yan oyè kan bì kan tó bá lo ẹ̀dà ọ̀rọ̀ tí ọ̀jọ́ mọ́ ti Yorùbá kò sí kí ń jẹ́ àdàpé olè lọ́mọ ń fẹ́wọ́ ọ̀sàdàpé ọ̀rọ̀ kankan fún Yorùbá ìsì Yorùbá ni Yorùbá ń jẹ́ kéde kútu èjì bẹ́ẹ̀ tẹ̀ sí gọ́gùn nìsín ẹ tẹ̀ pé Yorùbá. Mo lákọ̀ọ́kọ́ kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ mo kí bàbá wa ọba Abímbọ́lá Akínmọ̀ wádé lẹ́wù ẹ̀tù ọmọ kúṣùkù ọ̀pọ̀dọ̀ pa ọmọ àrùn káwọn ọ̀gbọ̀dọ̀ sí ọmọ òkú ọmọ àdánù ìkọ̀kọ̀ ọ̀gbọ̀dọ̀ sí ńbẹ̀ mo kí wọn kú palẹ̀mọ́ àbáwá Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá mo kí wọn kú palẹ̀mọ́ fún ayẹyẹ oyè tí wọn fẹ́ fi fọ́sùn ọmọ ààrẹ wa lórí Nàìjíríà olúwa ló ṣèyí Bọ́lá Ahmed Tinubu tí wọn fẹ́ fi jẹ ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá mo kí ikú ìpalẹ̀mọ́ àbẹ̀ọba elédùn àwọn ọ̀run rẹ̀ yóò jẹ́ kí ọjọ́ náà kó bàbá àtẹ̀yìn àtàwa àjọmọ yín káàkiri àgbáńláyé yóò jẹ́ kí yóò mọ ẹni wa rodi ọjọ́ náà ju ọjọ́ náà lọ kábíyèsí o. Mo ń gbọ́ àwọn awuyewuye kọ̀ọ̀kan lórí nígbà tí àtẹ̀jíṣẹ́ jáde pé bàbá Aláàfin fẹ́ fi Ṣèyí Tinubu jẹ oyè ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá wọn láwọn kan papá jánu pé ìgbọ́n ti jẹ ọ̀kan lọ́mọ tán ìgbọ́n ti jẹ kínní kan pé torí pé àwọn kan jẹ àwọn kan fẹ́ nìkan jẹ kínní kan àwọn kan fẹ́ ìyá àwọn ọmọ jẹ ìyá wa first lady wa pé wọ́n fi hàn jẹ oyè níbi kan páwọn kan jowú wọn ìgbọ́n kí ni wọ́n ṣe làákà èèyàn dọ̀bálẹ̀ ni tí ìbáyé pé làákà èèyàn bá dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ lápá Aláàfin bàbá Aláàfin ikú bàbá yèyé kábíyèsí o á pè wọ́n ní Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá
àwọn kan mọ̀ pàpàjà ẹlòmíì gan itọ́ pẹ́tẹpẹ́tẹ tó ti kán ẹlòmíì ọ̀fẹ́ tún ṣe rẹ̀ lójú pé ẹ̀sìn lè mọ́ pa Aláàfin ilẹ̀ Yorùbá tí ìbá ipò rí ẹ bá ti ọpọlọ rẹ bá ti fẹ́ mọ́ sí bí ẹni pé bẹ́ẹ̀ ọ̀fẹ́ mọ́ ní dídí dákun ẹ bá ń dákọ́ ilẹ̀ Yorùbá ọba míì ti ń jẹ́ Aláàfin ẹ bá ń dákọ́ ọba míì nílẹ̀ Yorùbá yìí ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní gbogbo tí ìran Yorùbá wà pátápátá ọba tí ń jẹ́ Aláàfin ní wọ́n sọ pé ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní sí bàbá ẹnì kọ̀ọ̀kan Aláàfin ò lè jẹ́ ọkọ ọba míì láti han Olú ọ̀kan nìkan nígbà ọmọ bàbá kan sọ pé han olúkólùkan ò lè tó nǹkan kan jẹ́ òní ẹ̀rín sí pa mí Aláàfin lẹ́yìn Yorùbá nísìn àwọn kankan á lè mọ jáde lábẹ́ Yorùbá pé han Yorùbá ṣẹ́ láti bí báyìí Yorùbá jáde báyìí Yorùbá wá mi báyìí ìran báyìí Yorùbá kìnnìkan Yorùbá kò sí téèyàn lè ṣe sí kò sí téèyàn kí kódà kéèyàn lọ ṣe sinimá àwọn sinimá kan wà tẹ́ pé wọ́n fẹ́ ṣe àwọn kan ń gbèrò àti ṣe láti fi bóyá wọ́n fẹ́ yọ̀tà wọ́n fẹ́ yí àwọn kankan padà pé bóyá wọ́n fi sinimá ò lè yí tán padà sinimá kò lè yí tán padà ẹ má lè fòwò ara yín kò lè béèyàn ṣe sinimá 100 kò lè yí tán padà Aláàfin ní kíni o Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá Aláàfin of Yorùbá land tí wọ́n pa Aláàfin Ọ̀yọ́ káàkiri máa fi sí pé ibi tí bàbá ń kalẹ̀ sí ibi táwọn bàbá ńlá yẹn kalẹ̀ sí pé Ọ̀yọ́ ni wọ́n wà o wọ́n pa Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá ìwọ tí ọba tẹ́ lọ́rùn mọ́ wulẹ̀ lágídí o wọ́n sì mú tí ọba tẹ́ ọlọ́run kí sí nǹkan tó lé o wọ́n sára mọ́ wulẹ̀ gọ̀kadà mọ́ wọkọ̀ o lè bọ́ bàtà rẹ̀ gan kó lè mọ́ wọ bàtà o lè mọ́ wẹ̀wù kọfẹ̀ wùkọ́ máa bá ti máa ń gbatẹ́gùn kọ́ ra máa lọ sọ́jọ́ ra máa lọ sí ojú òpópónà márosẹ̀ kó dúró wájú ọkọ̀ Dangote àbí kó dúró níwájú ọkọ̀ èrò elérò mẹ́rin lónìí 18 ó sì lé lọ sí bí orí odò kan tó wá tó bí orí odò ọ̀sán ní ìsìn tọ́mìlán bridge yẹn ọkàn ra gorí ẹ̀ ọkàn fáyàn pé ìgbàpá Aláàfin ilẹ̀ Yorùbá ni wọ́n bá bẹ́ẹ̀ odò kò mú wà láti sọ lábíkọ́ lọ bí transformer ti ń ṣiṣẹ́ lọ́wọ́ àbí kíní power line ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ìwọ́sà lọ bẹ̀ jẹ́ fi lè jẹ́ kú sínú sáfọwọ́ kan torí pé kíní ìgbàpá Aláàfin ilẹ̀ Yorùbá Aláàfin gbogbo ẹ̀yin wa ẹ̀yin ọmọ Aláàfin ìjọ pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà Aláàfin ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á pàdé lọ́jọ́ Sunday tí ń bọ̀ yìí lọ́jọ́ Aláàfin níbi tí bàbá mi Aláàfin ó ti máa fi ṣèyí Olúwa ló ṣèyí Tinubu tí máa sọ pé His Excellency Olúwa ló ṣèyí Bọ́lá Ahmed Tinubu wọ́n fi jẹ ọ̀kan lọ́mọ ojúlówó ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá ẹni tí Aláàfin ó fi jẹ ọ̀nà kò ní bàjẹ́ o kí wọ́n máa pa Aláàfin lára ẹni tó nílẹ̀ Yorùbá Aláàfin ilẹ̀ Yorùbá mọ́jìyàn o kò sọba tí ń jẹ́ Aláàfin ilẹ̀ Yorùbá Aláàfin nìkan ní ìjẹ̀bẹ̀ tí wọ́n bá rọba kan ṣe ń pè ní Aláàfin nílẹ̀ Yorùbá kò jẹ́ àgbọ̀. ṣe rí mò ń sọ tá a bá kàn ń dákẹ́ tá à ń dákẹ́ sí nǹkan tí àwọn lọ́balọ́ba ń dánwò nílùú wọn lókè lọ́hùn nǹkan máa bàjẹ́ tẹ́ bá wò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ rí wípé àwa ọ̀dọ́ lẹ́yìn ìlú tí mo dá orúkọ yìí Èkìtì Oǹdó a kì í sábà ń dá sí àwọn nǹkan tó bá ń lọ lókè níbẹ̀ yìí torí a rí gbogbo nǹkan tẹ̀ ń ṣe lókè yẹn as eré orí ìtàgé ó yẹ yìí nìsín lẹ́kìtì ìwọ ni arámọkọ ìwọ ni adó èrìjìyàn ìgógó ààyè nǹkan kan gbogbo ìlú tó wà nílùú Èkìtì Ìrè Èkìtì most especially pé Ìrè Èkìtì tá a mọ àwọn kan tó wà nílùú Ìrè Èkìtì yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ ní nǹkan ìṣẹ̀ǹbáyé mò ń sọ o ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wá lọ wo Àkókó àwọn orí omi Ìlàjẹ ẹsẹ̀ odò nǹkan kan báwọn Ọ̀wọ̀ ẹ lọ wo àwọn ìrùn Ìbáràmù Ìkáràmù Àrígídí Iyé Ọ̀gbàgì Ẹ̀pìnmì nǹkan kan lọ́hùn yẹn Ìkàrẹ́ and so forth ẹ lọ wo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó wà ní gbogbo bẹ̀ wọ̀nyẹn ẹ wá lọ wo àwọn lọ́balọ́ba wa lílùú tí mo dá orúkọ wọ̀nyí ọba pọ̀ nílùú Àkókó dáadáa kódà ìlú Àjọwá ọba 8 ló wà nílùú Àjọwá ọba 8 tí ìtàn sì wà lórí gbogbo wọn ó yẹ yín nìsín tàbádẹ̀ wo àwọn ìlú wọ̀nyí a rí wípé wọ́n ṣe ní olú náà ni wọ́n ní ọba tó mo máa sọ olú ní ẹ má jẹ́ lọ síbẹ̀ wọ̀nyẹn náà ibi tí mò ń lọ òun ni wípé ẹ̀yin ìlú láti Ilé Ifẹ̀ lọ mo fẹ́ sọ ní Ifẹ̀ àti Ọ̀yọ́ mo fẹ́ sọ o ẹ ń bà wá lórúkọ jẹ́ o tó bá dẹ̀ yá tí ìran wa yóò bá lè ṣe ìran tó ń bọ̀ wọ́n máa jáde mo ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọba náà máa mú jáde tó bẹ̀ sí fi wọn ní pàpà nídìí ṣebí ìlú kan lẹ́kìtì nísìnyí làwọn ọ̀dọ́ lé ọba ibẹ̀ jáde. àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ wọ́n fà kékọ́rí ni wípé ọba wọn ìyẹn ọba Ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ Èkìtì ó gbúdọ̀ fi orí àpèrè sílẹ̀ wípé ó ti ṣe nǹkan èèwọ̀ tí wọn kì í ṣe nílùú Ẹ̀pẹ́. nílùú Ẹ̀pẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí eku òkè bí eku ẹyẹ ò
ké bí ẹyẹ àwọn ọmọ èèyàn gan wọn ò fọhùn dáadáa bí ọmọ ènìyàn. Ìlú yìí ń gbóná lọ́wọ́ girigiri. pé a ò fẹ́ a ò dẹ̀ fẹ́ ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí ọba yẹn ti lọ láì sátúnṣe ìgbóná lé sí. ṣé lóòtítọ́ ṣé òfin wà wípé tọ́ba bá ṣerú ẹ̀ṣẹ̀ yìí yóò kúrò lórí àpèrè? a kúrò lórí àpèrè. Èèyàn tó fi jọba àìgbà táwọn fa ọ̀rọ̀ tán ṣọba òkùnkùn ilé onífarati ìlú Ẹ̀pẹ́ ibẹ̀ lọ́ba ti jáde ti fa mú. Wọ́n fi ṣe mọ̀kàrúrù láàrin àfọbàjẹ́ ìyẹn ṣe fẹ́ jọmọ yé. Ṣùgbọ́n tán dẹ̀ fi ṣe mọ̀kàrúrù ó wá di pé ọ̀rọ̀ délẹ̀ báyìí àwọn akójú sí oore náà ṣìṣe oore náà ṣe báyìí àwọn ọ̀dọ́ wa bínú. Ìgbà tẹ́ mọ̀ wípé ẹni yìí o kì í ṣòun ní Ifá mú. Kí ni ẹ̀tọ́ yín láti lọ máa parọ́ fáwọn ará ìlú? Ẹ̀yin lẹ kó àwọn ará ìlú sí gbàrọ. Gbogbo èèyàn tí kábíyèsí bá ti ṣépè fún tó bá ní kò dé dọ̀la ó máa kú. Ó yìí máa ṣẹlẹ̀ sáwọn ìlú tí mo sọ wọ̀nyí. Ayé ẹran fàmílétè tutọ́ ó ti yàtọ̀ sí ẹran tá a wà yìí. Ó ti yàtọ̀. Kò sí lè tó kàn mí pẹ̀lú pa Aláàfin wọ́n náà fi ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yẹn Ṣèyí Tinubu wọ́n náà fi jẹ ọ̀kan ọmọ Yorùbá o. A rí pé láìpẹ́ yìí Ọọ̀ni fi ẹnìkan jẹ oyè ọ̀kan ọmọ Oòduà. Tó sì fi ìyàwó bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n fi wọn náà jẹ oyè. Ìlú Ọ̀yọ́ náà Aláàfin àwọn náà mú Ṣèyí Tinubu wọ́n láwọn náà fi jẹ ọ̀kan ọmọ Yorùbá. Ìdí ni wípé Ọ̀yọ́ ń claim wípé àwọn làwọn ní Yorùbá. Mo wá fẹ́ béèrè ìbéèrè pẹ̀lú ìyapa tó wà láàrin yín lókè bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ipò wo gan ni Oǹdó àti Èkìtì wà nílẹ̀ Kóòtù Òjíire? Ipò wo ni Oǹdó àti Èkìtì wà? Tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé most of àwọn bá wa wọn ò kì í dá sí nonsense tí wọ́n ṣe lókè ń bì. Torí nonsense mo rí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí nonsense ni. Ẹ lọ wo àwọn bá wa ní ìlú àwọn ìlú tí mo dárúkọ yìí. Ìgbàyẹ̀gbàrún ìlú làwọn tẹnumọ́ làwọn focus. Ẹ lọ wo ayé yín lóde. Ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe initiate mọ́ gọ́fẹ́mẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe kó owó jẹ bẹ́ẹ̀ ṣe rí allocation tí wọ́n fún yín òun lẹ́yìn ń bá káàkiri oyè lọ́tún oyè lọ́sì ẹ̀ tí wọ́n lẹ́yìn lẹ́ni gbogbo lẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ni nígbà tí Yorùbá wà ní ìṣàkóso yín ẹ̀yin lólórí Yorùbá náà bọ̀ nígbà tó sọ pé kí gbogbo wa máa jẹ́ orúkọ ẹ̀pọ̀ ẹ̀ tí lẹ́tọ̀ọ́ láti sọ pé lẹ́tún ní Yorùbá mọ̀ ṣèbí gbogbo treat náà dàbí threat àbí kíríkì ní ilé tó ń bá lẹ̀ sáyìn ṣèbí arílẹ̀ ìrè ìkọ́tẹ́nẹ̀ sáyìn níjọ́sí àwọn tẹ́dẹ́ nǹkan kan awẹ́ nǹkan kan ìlú tí ò jùlú bí abẹ mẹ́fà àbí méje ṣùgbọ́n òun ló wà náà dà láàfin ó wá di ayé wá di kìíní tán ẹni tó ṣu ó gbàgbé ẹni tó kò sí lè gbàgbé ẹ wá ń pariwo wípé ẹ̀yin lẹni gbogbo lẹ̀ Yorùbá ẹbí yín kúkú kọ́ ẹbí àwọn bàbá ńlá wa ni mo pè é ẹbí wọn ni torí pé kí ni tó má ti rí eléyìí wọn ni ẹ jẹ́ kákúfẹ̀ kó máa jẹ́ orúkọ eléyìí kákúfẹ̀ kó máa jẹ́ orúkọ eléyìí aláìkè àdàpè nǹkan òun ló sún wa sún ní ìṣòro tá a wà yìí ẹ wá máa ṣe àwọn kan àwọn bá wa ní ìlú tá a sọ wọ̀nyí Èkìtì mo sọ fún nǹkan tí wọ́n ṣe nílùú òkèrè èwí ọ̀fadómi èrí bí wọ́n pè é rí mi ò rí rí a ní kẹ́ ṣí ẹ relationship ìfẹ́ ẹ kọ̀ láti ṣí ẹ ń bá ara yín jà ẹ ń bá ara yín lòdì ẹ ń ṣe kárí ni láwùjọ bàbá Aláàfin nígbà tí mo rí pé ẹ débẹ̀ mo rí pé ẹni tó ní òye tó ní ìmọ̀ due to wípé ẹ sí ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n nígbà tẹ́ ẹ débẹ̀ tó mo wá rí wípé lóòótọ́ ló sọ pé don't judge the book by the cover àwa rí ìwà tẹ̀ ń wù ìwà yìí kọ́ ló yẹ ká máa bá lọ́wọ́ yín honestly speaking ìwà yìí ẹ ti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí ìlú Ọ̀yọ́ àti ìlú burúkú ẹ ti ń jẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ ìlòdì sí Ọ̀yọ́ àwọn tó sì wà ní sàkání yìí tó ń fún yín ní ìmọ̀ràn ni wọ́n sì sọ wípé iṣẹ́ ń dédé iṣẹ́ ẹni tá a bá fún ní ìmọ̀ràn ìkà tó fọ́lù ẹ̀ òun gbọ́ ìkà gan gbénú ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ wá lẹ́yìn lẹ́ni ilẹ̀ Yorùbá Ọọ̀ni ò ní ráìtì bàbá yín ò ní ráìtì àbá Ọọ̀ni kọ́ ni bàbá yín Ilé Ifẹ̀ kọ́ lórísun yín ṣé Ilé Ifẹ̀ kọ́ lórísun yín ni àbí torí pé Tinubu jẹ́ ààrẹ Nàìjíríà ní ìsìn wọ́n ní wọ́n ní bọ̀wọ̀ fún Tinubu torí pé kì í ṣe ara nọ́ọ̀tì torí pé ó ti jára Yorùbá àbí ẹ sọ wípé nínú gbogbo kìíní ìdílé wo ló jẹ́ ìdílé Ọọ̀ni àwọn èèyàn kàn máa ń sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí ò lọ ok ìdílé wo ló jẹ́ ìdílé Aláàfin nílùú Ọ̀yọ́ tẹ bá sọ̀rọ̀ pé ìdílé wo ló jẹ́ ìdílé Ọọ̀ni nílé Ifẹ̀ ìdílé wo ló wá jẹ́ ìdílé Aláàfin ṣèbí ẹ̀yọ́ àjòrí lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ẹlẹ́yọ̀ lẹ́ṣà ń jẹ́ tẹ́lẹ̀ tó padà yìí sí Aláàfin ìdílé wo ló wá jẹ́ ìlú Aláàfin nílùú Ọ̀yọ́ ibi ẹ bá bá ilẹ̀ Kóòtù Òjíire tẹ bá bàjẹ́ dé àti ẹ̀yin o àti ìlú Ọ̀yọ́ o àti Ilé Ifẹ̀ o àti ìlú tó kù o Olódùmarè máa rí yín ṣùgbọ́n ẹ̀yin yúùtù tẹ wà nílùú Ondo state tẹ wà nílùú Èkìtì ẹ lọ ìlú kankan ẹ lọ bá àwọn lọ́balọ́ba yín sọ̀rọ̀ kọ́ má dá sáwọn ọba òkè wọ̀nyí mọ́ torí a rí wípé ó dàbẹ̀ pé wọn ò fi àlàáfíà mo rí pé Ọọ̀ni àwọn ń lọ káàkiri ní tiwọn o pé kí àlàáfíà lè ìjọba ṣùgbọ́n àwọn ọba kan tó wà tó yí wọn ká ọlọ̀tẹ̀ alábòsí òun ni wọ́n èmi ò sọmọ Yorùbá o kà á dá fẹ́ni tó bá pè mí lọ́mọ Yorùbá mi ì sọmọ Yorùbá o ọmọ Kóòtù Òjíire òun ni mí o ọmọ Òkèdù òun ni mí mi ì sọmọ Yorùbá ọmọ Òtù Ifẹ̀ òun ni mí because ó ṣe Yorùbá kò ṣe Yorùbá ẹ̀ dẹ̀ fi ń dalẹ̀ ẹ wá rú ẹ rí táìtù kọ̀kọ́ fún Ṣèyí Tinubu ẹ wá ní ẹ fún ní ọ̀kan ọmọ of Yorùbá definitely oró ń bẹ nínú yín bàbá Aláàfin
oró ṣe kí ni oró ń bẹnu yín tí ẹ bá rí ìyọ̀nba yín sọ̀rọ̀ àwa máa bá yín sọ̀rọ̀ oró ń bẹnu yín ẹ rí oyè kankan ẹ ṣàfẹ́ wá nǹkan tẹ́ fi máa cause distraction tẹ́ fi máa cause ìjà ẹ sì ní mi ò bá ò níjà ẹ bá ò níjà wọ́n sì ń kọ́ yín wọ́n ń rẹ̀ yín lóró wọ́n ń ṣe gbogbo ẹ̀ ẹ wo afífìlà péré òòjọ́ báyìí ló níyì mọ́ ẹ máa bá ipò lọ́balọ́ba yín lọ mo fún yín ní 10 years àwọn tó ń fún yín ní ìmọ̀ràn lónìí ẹ wá wo ipò tó máa wà lónìí kẹ wá wo nǹkan tó máa ṣe kẹ wá wo ipò tí relationship tẹ́ ẹ̀yin àti àwọn kẹ wá wo relationship tẹ́ máa wà lónìí ẹ continue ẹ máa gba ìmọ̀ràn èké ẹ máa gbà mọ́ra lọ ẹ kì í ṣọmọdé àmọ́ ẹ continue láti máa gba ìmọ̀ràn èké àwọn lọ́balọ́ba wa ní ìlú tá a dárúkọ yìí mélòó lẹ́ ń carry along pẹ̀lú nǹkan tẹ́ bá ń ṣe ní ìlú òkèèrè wọ̀nyí àti Ọọ̀ni o àti Aláàfin o ọba mélòó lẹ́ ń carry along àbí àwọn òkè ṣọmọ Yorùbá ṣé àkókò òkè ṣe ilẹ̀ Yorùbá àbí má ti jẹ́ pé kí n lo ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ kóòtù jíire mọ́ Àkúrẹ́ òkè ṣe ilẹ̀ kóòtù jíire mọ́ Abẹ́kìtì ni òkè ṣe ilẹ̀ kóòtù jíire mọ́ àwọn Ìjàrẹ́ Ìlaramọ̀ kí n gbàrà òkè nǹkan kan wọn àwọn Ìgòbà nǹkan kan báwọn àwọn Ìta Ògbólú ìlú Ìjù nǹkan kan àwọn Ìjọ̀ka Ìdànrè ṣé wọ́n ṣe ilẹ̀ kóòtù jíire mọ́ ẹ máa ṣe nǹkan ẹ ní carry wọn along kò sẹ́dítì kò sí nǹkan kan ẹ máa ṣe gbà ní wọ́n pè pàdé wọ́n pa àwọn àwùjọ lọ́balọ́ba àti ẹ̀dírí ọba ìlú wa kan àní rí ní ibi bẹ̀ àbí ẹ̀wà rí ayé yín lóde báyìí ẹ̀wà rí ayé ẹ̀wà dání kan ń ṣe ìjọba ẹ wá pa àwọn ìlú kan tí báwo lẹ ti wá fẹ́ kí ìfẹ́ jọba bóun ní ìfẹ́ wọn á ṣe jọba bóun ní ìfẹ́ wọn á ṣe jọba báwo la ṣe jọba ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ ibi ẹ bá bàjẹ́ dé Olódùmarè rí inú yín ẹ máa ṣe lọ o ẹ̀yin ilẹ̀ nílẹ̀ Yorùbá ẹ ti lẹ́yìn ilẹ̀ nílẹ̀ Yorùbá Ọ̀yọ́ ló ní ilẹ̀ Yorùbá Ifẹ̀ ló ní ilẹ̀ Oòduà àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Oòduà ẹ̀dá máa bá a lọ ibi ẹ bá bàjẹ́ jẹ́ dé Olódùmarè rí inú yín o ẹ continue congratulations Ṣèyí Tinubu ọ̀kan lọ́mọ of ilẹ̀ Yorùbá ìlú Ọ̀yọ́ ire o. àwọn Ọ̀yọ́ mèsì mo kí yín ológun ọkùnrin àláyèyé mo kí yín o ẹ káàbọ̀. All right, distinguished ladies and gentlemen, we know that there are still quite a number of dignitaries that are yet to be recognized here. But on behalf of the celebrant, our father, His Imperial Majesty, Ọba Lamidi Adeyemi III, we want to say to you that you're highly welcome, you're highly appreciated, and that we love you. Please, if your name has not been mentioned for any reason, we'd like you to know that it is not intentional. And we want you to know that you are very welcome. Please let me look at the person sitting next to you. Tell them you are welcome. Tell them you are appreciated. All right, thank you so very much, distinguished ladies and gentlemen. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.